Nimurasilẹ fún ọdún 2027, David Mark di alaga fidiẹ fún ẹgbẹ ADC, wọ́n fi Arẹgbẹṣọla ṣe akọwe apapọ. Ààrẹ fún ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ sẹ́nitọ́ David Mark ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí alága fìdíẹ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress báyìí, nígbà tí gómìnà ìjẹta lọ́sùn ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla di akọ̀wé fìdíẹ fún ẹgbẹ́ òṣèlú náà lórílẹ̀‐èdè yìí. Ìyànsípò àwọn ìkan nínú òṣèlú méjèèjì wáyé lẹ́yìn tí àgbáríjọpọ̀ àwọn olóṣèlú lórílẹ̀‐èdè yìí fohùn ṣọ̀kan pé ẹgbẹ́ ADC làwọn yóò lò láti fi kojú ààrẹ Bọ́lá Tinubu nínú ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Ìròyìn gbọ́ pé gbogbo àwọn olóṣèlú tí wọ́n ní àfojúsùn kan náà ni wọ́n wà níbi ìpàdé tí wọ́n ṣe l'Àbújá lálẹ́ ọjọ́ Túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni wọ́n sì tún ti yan mínísítà fún ọ̀rọ̀ eré ìdárayá tẹ́lẹ̀ Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bí akọ̀wé ìpolongo àpapọ̀ fún sáà yìí. Wọn yóò sì kéde àwọn adarí tó kù láìpẹ́. Nínú èròǹgbà wọn láti fòpin sí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027, ìgbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ Atiku Abubakar, olùdíje fúnpò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi, gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ Rotimi Amechi, gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Nasir El-Rufai àtàwọn lókọlókọ mìíràn ni wọ́n sọ nínú ìpàdé tí wọ́n ṣe lóṣù kẹta ọdún yìí pé àwọn yóò tọ̀ sójú kan kó lè hó. Nígbà tó ń fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lórí Twitter rẹ̀, ọ̀kan lára àwọn abẹ̀sìnkáwọ́ fún David Mark tó sì tún jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ PDP tẹ́lẹ̀, Kọ́lá Ọlọ́gbọ̀ndìyàn, sọ pé lóòótọ́ ni wọ́n ti gbà láti lo ẹgbẹ́ òṣèlú ADC.